ọjọ́ ayọ̀ lóní jẹ́ ọjọ́ ire máa ní àrà ọ̀tọ̀ lóní jẹ́ ọjọ́ ológo ni àyájọ́ òní làbí Adélọ́lá Adélàní. ọjọ́ ayọ̀ lóní jẹ́ ọjọ́ ire máa ní àrà ọ̀tọ̀ lóní jẹ́ ọjọ́ ológo ni àyájọ́ òní làbí Adélọ́lá Adélàní. ẹni ogójì ọdún kì í ṣohun àwàdà kò ṣe é fọgbọ́n ṣe rárá oore ọ̀fẹ́ Ọlọ́run máa ní. ọjọ́ ọpẹ́ rẹ lóní jẹ́ àyànfẹ́ Olúwa o ọ̀rọ̀ bí ọpẹ́ kò ní kásẹ̀ lọ́ọ̀dẹ̀ rẹ. Adélọ́lá ọjọ́ ayọ̀ lóní jẹ́ ọjọ́ ire máa ní àrà ọ̀tọ̀ lóní jẹ́ ọjọ́ ológo ni àyájọ́ òní làbí Adélọ́lá Adélàní. alámọ̀kẹ́ mo tún dé o ẹ pé wọ́n wọlé wọ́n rọra wọ́n wálẹ̀ yí wá róko wọ́n sì wálẹ̀ yí wáyé náà ẹ̀sà pípé yìí ládàáni wáyé fi rán mi sílẹ̀ ayé. ọlọ́dún ìnímọ̀ọ́dún rẹ̀ lọ́dún ògbóyin tí wọ́n ti rẹ̀ nínú afárá táfẹ́ mọ̀jò wọ́n ti rẹ̀ ní sàtẹ́kọ̀ pàápàá wọ́n ti rẹ̀ nínú ewé ìran torí ẹni ọdún bá ti bá láyé dandan ni kó ṣọpẹ́ ojú ẹni bá tún ti rọ́dún o bèbí kẹ́ni ó bẹ̀rẹ̀ mú jó ó di mùkúlùmù kẹ́ni. òní ọjọ́ ìkọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2024 ìlógbógójì ọdún géré tí olóríire aláyére arẹwà obìnrin Adélọ́lá Adélàní tó kọ́ mọ́ omi ayé. ọjọ́ ayọ̀ ìlò níjẹ́ o àyànfẹ́ Olúwa ọjọ́ ìbí rẹ lóní jẹ́ tọmọ nínú ọjọ́ ìbí fún ọ lórúkọ lọ́rùn ọba olóríire tó lò ní mọ́ ọgbọ́n bí mo ti ń wí o. Adélọ́lá ilé ńlọba wà kówó òde ẹ̀yìnkùlé ńlọba wà kọ́wọ́ ọ̀dẹ̀dẹ̀ yàrá ńlọba wà kọ́wọ́ kankan lé torí ire lèmi Alámọ̀kẹ́ fi ń pèrè rẹ ìwọ ló lò ní dákun mọ́ dágọ̀jọgọ̀jọ tó rọ́dún rẹ lóde ó ti ìyá kí n wá bá ọ délé o olóríire ó sì ìyá kí n wá lọ́rẹ̀ kì í yọ bí ológun ẹrú kí n wá lọ kì í yọ bí ọlọ́gbọ̀n wọ̀fà torí èmi mọ̀ lé bàbá rẹ̀ àbọ̀ ọmọ pé AGO-OWU ní Abẹ́òkúta níṣẹ́ lé bàbá tó bí ọlọ́mọ ó sì ìyá kí n bá ọ délé. Òwú la kọ́dá bí ẹ̀dọ̀ òwú kí ẹ bèrè wọ̀. Olówú ojúlú ajíbọ̀sí ajífẹ́fẹ́ ṣeré. Àtẹ́wọ́ mẹ́wẹ̀ẹ̀wá láfígbòye nílé Òwú. Olówú ojúlú ajíbọ̀sí ajífẹ́fẹ́ ṣeré. Ẹ̀gbá làkè ẹ̀gbá lòwú ẹ̀gbá lòkò rèsé ọmọ òyìnbá. Olówú ojúlú ajíbọ̀sí ajífẹ́fẹ́ ṣeré. Adélọ́lá Adélàní ó máa bá ọ délé. Olówú ojúlú ajíbọ̀sí ajífẹ́fẹ́ ṣeré. Olówú ojúlú o ọmọ ajíbọ̀sí ọmọ ajífẹ́fẹ́ ṣeré. ọmọ erinjo ogun ọlá ọmọ lọ́rọ̀ ọmọ olówó dúró ọmọ aṣòro gbìmọ̀ àtẹ́lẹwọ́ mẹ́wẹ̀ẹ́wá náà fi ń gbòye nílé Òwú nílé lábẹ́rìn ìjọ bẹ́ẹ̀ ṣe mọ́lẹ̀ ń ṣẹ̀ṣọ́ o Adélọ́lá bí bàbá yín ṣe lówó ní wọ́n ṣoge ọmọ òó tó ń poro ṣubúṣubú là ń lùlù tó ń poro nílé Òwú ọmọ báwo ni màtà ọ̀la màtà mara ní òjá mẹ́ni màtà nílé Òwú ọmọ olómi tútù ẹsẹ̀ òkè bàbá ta ní bárómi tútù tí ò bá bù ú gbọ́jú bàbá ta ní bárómi tútù tí ò bá bù ú mu èmi ò ré èèyàn tó búrẹ́wà nílé Òwú ọmọ àsùnkún bá a dé ọmọ
ọmọ amọ́lẹ́sẹ̀ bí àlàárí Adélọ́lá mo wà nílé àwọn bàbá rẹ̀ lọ́wọ́lọ́wọ́ Ẹ̀gbá láàkẹ́ o Ẹ̀gbá lówú Ẹ̀gbá lòkòrè sí ọmọ wo yíra Ẹ̀gbá mọ́ lísàbẹ́ agbóngbò àkàlà ọmọ eríjì ogun ọ̀la ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé àrídìí ogun lójú ogun Ẹ̀gbá ọmọ orò lọ́ta ọmọ olúgbọ́njọ́ bí ọmọ sẹ́tìmù mi kíkan ọmọ pé yúmùyúmù lóró òkè o ọba márùn níbẹ̀ lóde Ẹ̀gbá lákè gbogbo wọn ní dádé Olúbàrà ọba ni Àgùrá ọba ni Ọ̀ṣìnlẹ̀ ọba ni Olówó dúró ọba ní ṣe Aláké tìlú Ẹ̀gbá ńkọ́ o ṣé bẹ́ẹ̀ lálàáfíà ara ọba ni Ẹ̀gbá ni mo dé tí mo sẹ́yìn orò kí n tó ṣẹ́kẹ̀ egun mọ́lú àbọ̀ ọmọ pé ẹ̀yin lọmọ rò tí ń pàgé orò tí ń pọ̀pẹ́ ọmọ rò tí ń pàgbà gúdá ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé ni wọ́n ń pò kílẹ̀ àwọn bàbá rẹ̀ ọ̀kọ́lá kan tó bá gbowó là lọ́wọ́ òwú bébí gbẹ́ gẹ̀dẹ̀ lábẹ́ ń bọ́ ẹ̀wọ́ wọn òdùrú ilé ọmọ aṣòro gbìmọ̀ Adélọ́lá o ó tún tí ìyá kí n bá ọdẹ lé ìyá rẹ̀ àbọ̀ ọmọ pé ẹyẹ kì í fapá kan fò nínú ààyè ń bí a kì í nílé bàbá ká mọ́mọ́ nílé ìyá rárá bébí Àwórì níyà tó bí ọlọ́mọ ẹ̀yin lọ́mọ wájú ọlọ́kọ̀ tí sówó ọmọ ìkùlé ọlọ́kọ̀ àti èjì gbalẹ̀kẹ́ ògèdègèdè ọlọ́kọ̀ àtàn yẹbẹ lójú omi ọmọ káfọ̀pá káfàjẹ̀wà ṣe jẹ́ àpànupọ̀ kádàjẹ̀ nù ẹ jẹ́ àmọ́ gèdègèdè ọwọ́ wà kọ́ délé ọmọ kìmí ń rówó kìmí ń rọ́lá kìmí ń roṣù ọmọ oṣù àkẹsàn ọmọ oníyàn kòkò tí mú jẹ ẹgbẹ́ iṣu lọ ọmọ àgbò dúdú bọ̀lọ̀jọ̀ tí bàbá yín mú wọnú ọkọ̀ tó sì di funfun ọmọ agbẹ̀bí òmùwẹ̀ àṣeyí ṣàmọ́dún o lórúkọ lọ́rùn ọba Adélọ́lá Adélàní ẹ̀mí rẹ̀ tó ṣogójì ọdún ni yóò ṣògo òje nínú àlàáfíà pípé nínú ohun rere gbogbo ó wá sí bá ọ ti páláyé tó àyànfẹ́ Olúwa ọmọ nífà ìsàn ló gbà torí tírí lológójì ẹnìkan kì í bókùnrin ẹyẹ lórí ìtẹ́ òjòjò kì í ṣòwò kó wọ́n lè nájà kókókó lára ọ̀tá lé.